Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí tí gbogbo wa mọ̀ sí Kọ́lá Ajíwọlé, ọkọ Tóyìn Abraham? Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Mo ti sọ fún wa wípé ká gbìyànjú láti máa gbàdúrà fún gbogbo àwọn òṣèré wa torí wípé àwọn ìdojúkọ tí ó máa ń dojúkọ wọn nídìí iṣẹ́ ó máa ń pọ̀ gidi gan. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Tí orúkọ rẹ̀ ń jẹ́ Kọ́lá Ajíwọlé. Ẹ gbìyànjú láti máa gbàdúrà fún àwọn òṣèré tí a bá nífẹ̀ẹ́ sí. Lágbo òṣèré la wà, ìròyìn nípa àwọn òṣèré òun la máa ń fún yín níbí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Kọ́lá Ajíwọlé ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó pósìtì picture kan síbẹ̀ níbi tí ó ti kó ọkàn gbogbo àwọn èèyàn sókè tó fi débi pé even ìyàwó rẹ̀ náà tó jẹ́ wípé wọ́n pè ní Tóyìn Abraham tí òun náà fi comment sábẹ́ post náà wípé ọkọ mi kí ló ń ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n ìròyìn tún jẹ́ kó yé wa wípé movie set lásán ni o. Wọ́n bandage gbogbo ara Kọ́lá Ajíwọlé níbẹ̀ ni. Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rí. Ó dìgbà.